sinimá tuntun lèyí o, àpilẹ̀kọ ẹ̀fẹ̀ ìkọ́gbọ́n o, ọlọ́gbọ́n ló máa yé, ọ̀mọ̀ràn lámọ̀ pé bá ó ṣe rìn bá ó ṣe lò àti ìpilẹ̀kọ, bá ó ṣe rìnrìn àjò wa láyé gbogbo rẹ̀ láti ìpilẹ̀kọ látọ̀dọ̀ Olódùmarè ní àpilẹ̀kọ lèyí o, ìrìn àjò gbogbo ẹ̀dá láyé bá ó ṣe rìn bá ó ṣe lò àti ìpilẹ̀kọ. Ewé kan ò ní jábọ́ k'Elédùà máa mọ̀ sí, ewé kan ò lè jábọ́ láyé k'Elédùà bá ó ṣe rìnrìn wa láyé adẹ́dá mọ̀ sí o, ìṣẹ̀lẹ̀ kan ò ní àwọn ọ̀nà tá ó gbà l'Olúwa ti pilẹ̀kọ. Gbogbo ìrìn àjò wa pátá l'Ọlọ́run ọba fúnra rẹ̀ pilẹ̀kọ ni. Àpilẹ̀kọ ìrìn àjò gbogbo ẹ̀dá láyé bá ó ṣe rí o àti pilẹ̀kọ. Ohunkóhun tó bá ṣẹlẹ̀ sí ọ àti pilẹ̀kọ, àpilẹ̀kọ ni. Àwọn tó bá pàdé gbogbo àpilẹ̀kọ ni. Àkọsílẹ̀ ni. Ohunkóhun tó bá ṣẹlẹ̀ sí ọ̀rẹ́ àti pilẹ̀kọ. Tó bá ṣẹlẹ̀ sí àwọn tó bá pàdé gbogbo àpilẹ̀kọ ni. Àkọsílẹ̀ rẹ ni o. Gbogbo ẹ̀ á padà já sáyọ̀ ní. Àpilẹ̀kọ. Ohunkóhun tó bá ṣẹlẹ̀ sí ni láyé bá ṣe kọ́ pé yóò rí nìyẹn. Àpilẹ̀kọ lèyí o. Ìrìn àjò gbogbo ẹ̀dá láyé bá ó ṣe rìn bá ó ṣe lò àti pilẹ̀kọ. Ewé kan ò ní jábọ́ k'Elédùà máa mọ̀ sí, ewé kan ò lè jábọ́ láyé k'Elédùà bá ó ṣe rìnrìn wa láyé adẹ́dá mọ̀ sí o, ìṣẹ̀lẹ̀ kan ò ní àwọn ọ̀nà tá ó gbà l'Olúwa ti pilẹ̀kọ. Gbogbo ìrìn àjò wa pátá l'Ọlọ́run ọba fúnra rẹ̀ pilẹ̀kọ ni. Àpilẹ̀kọ ìrìn àjò gbogbo ẹ̀dá láyé bá ó ṣe rí o àti pilẹ̀kọ. Ohunkóhun tó bá ṣẹlẹ̀ sí ọ àti pilẹ̀kọ. Àwọn tó bá pàdé gbogbo àpilẹ̀kọ ni. Àkọsílẹ̀ ni. Ohunkóhun tó bá ṣẹlẹ̀ sí ọ̀rẹ́ àti pilẹ̀kọ. Àwọn tó bá pàdé gbogbo àpilẹ̀kọ ni. Súnkànmí, kí ló ṣẹlẹ̀? Ṣé o ṣì ń sùn ni? Gbogbo nǹkan tó wà nílẹ̀ tá a máa kọ́ lọ ló kóró yìí náà. Kí ló ṣe ṣé kò wẹ̀ ká jẹ lọ síbi táwọn lọ ni? Ó wù mí náà, pẹ́rẹ́sì ló wù mí. Gbogbo ẹ̀kọ́ sún ẹ̀mí náà nínú. Ṣùgbọ́n wà láwọn wá ìmọ̀ kún ìmọ̀. Àwọn àgbàlagbà náà rẹ̀ ti sọ wọ́n lẹ́yìn tí ẹ̀gùn bá gún lẹ́sẹ̀ ló máa ń ṣe lákàlákàtà lábẹ́ lọ. Kò sẹ́ni tó máa bá wa ṣe náà, àwa náà la máa ṣe fúnra wa. Ìgbà tó bá ti mọ̀ bẹ́ẹ̀, dìde ó yá, dìde lẹ́ẹ̀kọ́ jẹ́ ká lọ. Omi inú kàn kọ́ mi náà ní jàre. Súnkànmí, kí ni nǹkan tó ń kọ́ lómi náà? Ok, jẹ́ kí àjọ wò báyìí. Ṣé o mọ̀ pé bí ẹni fàkókò èèyàn ṣòfò níṣẹ́ ìwádìí jẹ́ ni? Of course now, ànáwó àtúnára. Láfítà tá a bá wá ṣe gbogbo àwọn ìwádìí wa tán, jẹ́ ká gbà wípé ìwádìí tá a ṣe náà ó ṣe sóre rẹ̀. Mélòó nínú àwọn ìwádìí táwọn èèyàn ti lọ ṣe làwọn olùkọ́ fúnra wọn tó ń gbé yẹ̀wò kó tó wá kan àwọn ìjọba débi tó máa jẹ́ kó máa wúlò fún wọn. Léètò túmọ̀ sí pé gbogbo nǹkan tá à ń ṣe ń sìn náà ó waste ni. Then apart from ọ̀pọ̀lọpọ̀ waste láàrin èmi àti ẹ̀ ń sìn, mo lè mú dá ẹ lójú pé tá a bá ṣe tó ń sìn a lè ríṣẹ́. Àwọn ọmọ náà máa rí. Súnkànmí, òótọ́ ọ̀rọ̀ wà nǹkan tó sọ, bọ́sì nǹkan tí èmi fẹ́ kó jẹ́ ká mọ̀ ni pé títí láéláé ni project máa wà. Títí láéláé làwọn students máa ṣe project. Nítorí pé nípa ṣíṣe ìwádìí wọn, òun ni wọ́n ṣe máa ń ṣe àwárí mọ̀tún. Sórí tèmi àti ẹ bá ṣe project, jẹ́ ká gbà pa máa gain nǹkan bẹ́ẹ̀. Nǹkan tá máa gain ni pé kò sí bó ṣe fẹ́ rí láyé, bẹ́ẹ̀ bá ṣe lè ṣe àwárí mọ̀tún láyé, bẹ́ẹ̀ ni ọgbọ́n àti ìmọ̀ ẹ̀ ṣe máa kún tó. Ṣé wá rí nípa ìkejì tó sọ ń pa pé iṣẹ́ òrìṣẹ́, jẹ́ kí n sọ nǹkan fún ẹ. Jẹ́ kémi àti ẹni gbàgbọ́ pé nínú àwọn ọmọọba tó máa ríṣẹ́ yẹn lèmi àti ẹ wà. Àmín o.
ṣe ló dàbí bọ́rọ̀ tó sọ ìlú kan bọ̀ omi tuntun sọ̀kan mi gbogbo ọjọ́ gbọ́rọ̀ mi fún yẹ́ straight. Jẹ́ ká ti máa bọ̀. Èmi náà ti pe dáàdì mo dẹ̀ ẹ̀kọ́ mọ̀ pa máa tó lọ́dọ̀ wọn sí. Ohunkóhun tó bá ṣẹlẹ̀ sí ọ̀rẹ́ àti ìpìlẹ̀ kan àwọn tó bá pàdé gbogbo gbogbo ẹ̀ á padà já sáyé. ẹ mọ má ṣẹlẹ̀ sórí ìwọ ni màá bá sọ̀rọ̀ dédé wọn máa bá mi sọ gidi sọ̀rọ̀ ọmọ yòówó yìí bàbá rẹ̀ báyé dùn kí mi wá jẹ ẹbẹ dédé béèrè yẹn bá fẹ́ bẹ́ẹ̀ màmá dá inú. Thank you sir. Nípa àwọn ẹ̀kọ́ tí a kọ́ sà a gbọ́ wípé iṣẹ́ ìṣẹ̀ǹbáyé pọ̀ rẹpẹtẹ débi tí ò lóǹkà a dẹ̀ tún kọ́ wípé àwọn ọ̀làjú ti jẹ́ kí gbogbo àwọn nǹkan yẹn change àwa fẹ́ kẹ́ put wa through kẹ́ jẹ́ ká mọ àwọn iṣẹ́ ìṣẹ̀ǹbáyé tó wà. báwo ṣe rí mú ọ̀làjú mú o bàjẹ́ mọ́ wa lọ́wọ́ èṣe ká iṣẹ́ ò sọmọ Yorùbá dẹni kò tẹ́ ẹ̀dẹ̀ níràn mọ́ rárá léyìí ò gbẹ̀sìn lọ́wọ́ wa yóò tún bá yé wa jẹ́ ṣe rí ọ̀làjú iṣẹ́ ò sọ dédé ọmọ Yorùbá dá láìka sí ìwọ dédé gbogbo ohun àjogúnbá iṣẹ́ àpáti pátápátá ìgbòlègbòlè lára aṣẹ́ yẹn wá béèrè pé iṣẹ́ ìṣẹ̀ǹbáyé lára rẹ̀ yìí rẹ̀ abẹ́rẹ́ yé mi ṣe lára rẹ̀ ní àmọ́ lára rẹ̀ apẹ mímọ́ lára ẹ̀rọ wa irú apẹ̀rẹ̀ lára ẹ̀rọ wa iṣẹ́ ọ̀nà lára ẹ̀rọ wa ọṣẹ ìwẹ̀ lára ẹ̀rọ wa ṣe wá rí aṣọ wíwùn lára ẹ̀rọ wa ọ̀pọ̀ bẹ́ẹ̀ dédé àmọ́ ọ̀làjú ti jẹ́ ká gbàgbé dédé rẹ̀ wọ́n fàrí. ẹ sà kí ni nǹkan tí wọ́n pè ní iṣẹ́ ìṣọ̀nà ọ̀nà. sórí iṣẹ́ ọ̀nà yìí mo dárúkọ lẹ́kùn yẹn iṣẹ́ gidi wa àmọ́ èlè yẹyin torí lágbègbè wa iṣẹ́ ọ̀nà yẹn èdè fi bẹ́ẹ̀ nìyí mọ́ kódà ìgbà yìí ṣùgbọ́n kó bá jẹ́ Ọ̀yọ́ kéèyàn bá dágbègbè Ọ̀yọ́ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí iṣẹ́ gidi wa o kódà mo sì máa àwọn ẹbí kan yìí jẹ́ pé iṣẹ́ yẹn àwọn ìṣeré kọ́ kò níṣẹ́ mi láyé ṣùgbọ́n lọ́lùgbẹ̀rẹ̀ wa ń bí ọ̀làjú ti gbà lọ́wọ́ wa. Bàbá Ìkéré ẹ má bínú mo fẹ́ béèrè pé àwọn ìdílé tẹ́ dárúkọ yìí ṣé èmi àti ọ̀rẹ́ mi lè rí wọn ká lè ṣe ìwádìí wa kúnná lórí project tá à ń ṣe lọ́wọ́ nígbà tó jẹ́ pé ṣé táwọn yàn láyò nìyẹn sá. ààrẹ lẹ́rùn rẹ̀ àrẹ ó mọ ìmọ̀ dárúkọ náà Ọ̀yọ́ wa Ọ̀yọ́ òjò pàṣẹ kẹlẹ ọmọ àtìbà Ọ̀yọ́ Aláàfin èèpà ìlú ya Adéyẹmí Aláàfin kó ti ń jọba kábíyèsí ṣẹ́rí ẹni mo pe yẹn ikú bàbá yẹ̀yìn kí mo ṣe pé rẹ̀ iṣó yẹ kára sùn yẹ wá rí ṣùgbọ́n lórí ìbéèrè yẹn béèrè o kẹ́ẹ̀bà kí lè padà wá o ọ̀nà àbáyọ wà o ṣẹ́rí kéèyàn bá dọ̀yọ̀ lé ní níbikíbi iye ọkọ̀ bá ti jáyọ̀ yẹn kó jẹ́ Ọ̀yọ́ o kéèyàn kan sọ pé òun ń lọ lé àwọn ẹbí oníṣọ̀nà níṣọ̀ máa pé bẹ̀rẹ̀ àmọ́ iṣẹ́ ìṣọ̀nà yẹn kan nìkan kọ́rọ̀ máa ń ṣe o àwọn náà látún máa ń pè ní àsìndẹ̀mádé àwọn máa tún síndẹ̀mádé ìkí inú méjèèjì kéèyàn bá béèrè mo fi ń dá yín lójú kódà iṣọ́ máa tọ́ka pé ilé wọn rè adé wọ́n gbajúmọ̀ bí ìṣàánú ẹlẹ́ta wa àwọn tí ń ṣe dọ̀la wọ́n sì ṣe wọ́n yẹ̀ mí àwọn ọ̀la ìlú ìpàdé ọjọ́ wa. bẹ́ẹ̀ ni ìdílé Asíndẹ̀gbà ìju ìṣàánú ẹlẹ́ta lọ ìdílé Asíndẹ̀ tí ń fawọ́ dára lóríṣiríṣi bó ṣe ń ṣe fónílé ló ń ṣèlú fún àlejò Asíndẹ̀ máa ń fi iṣẹ́ ọ̀nà dára fún àwọn lọ́balọ́ba láàrin ìlú ó sì máa ń rán bàǹtẹ̀ òǹdè fún àwọn akọni ibi tí Asíndẹ̀ ṣiṣẹ́ ọ̀nà dé ọ̀fúnláyà ọ̀fúnlówó ó wá yan fàǹdà kiri láàrin ìlú kò sí àyọkúrò kankan ní nǹkan tó ti ṣàlàyé fún yín nípa ìdílé wa àfikún kan ṣo ni mo fẹ́ fẹ́ kún ṣe rí gbogbo àwọn ọmọ kéèké àdúgbò agboolé wa àti oyún inú pàápàá gbogbo wọn ni wọ́n máa nífẹ̀ẹ́ sí láti ṣe iṣẹ́ ọnà nítorí iṣẹ́ ọlà ni. sá ẹ jọ̀ọ́ kí ni àwọn nǹkan tí iṣẹ́ ọnà dá lé lórí gangan mo mí wípé àwọn iṣẹ́ tí ẹ máa ń ṣe gangan gẹ́gẹ́ bí oníṣọ̀nà. ó pọ̀ ẹni tó bá ti dé ààfin ọba lóríṣiríṣi á rí oríṣiríṣi èrè tí àwọn oníṣọ̀nà ṣe lọ́ṣọ̀ọ́
bí ère òòṣà bí ère àwọn baba ńlá àwọn ọba tó ti wàjà ṣáájú ọba tó wà ń bẹ̀. Oríṣiríṣi àrà ni a máa ń fi igi ṣe lọ́jọ́ sí ààfin àti wípé a tún máa ń fi igi dára fún àwọn ọlọ́lá láwùjọ àti àwọn ọ̀tọ̀kùlú láti jẹ́ kó mọ irú èèyàn tí wọ́n jẹ́. A máa ń ṣe igi lọ́ṣọ̀ọ́ ní ẹ̀yà ẹranko bíi àkùkọ bíi erin bíi àgbò bíi oríṣiríṣi nǹkan bá ṣe máa ń ṣe nìyẹn. A máa ń lo oríṣiríṣi igi o lára àwọn náà ní bíi igi ọmọ ọ̀gànwó àti ìrókò. Lára iṣẹ́ ọnà náà ni igbá fífẹ́ wà. Èyí wọ́pọ̀ láàrin àwa tá a wà ń lo Ọ̀yọ́ tí ẹ wà yìí. Thank you, sir. Thank you very much. But if I may ask, sir, àwọn kí lẹ máa ń lò láti fi gbẹ́ ère láti fi ṣe àmì sígbà tí máa fi ń dára sára gbá yẹn, sir? A máa ń ṣe àmúlò ọ̀bẹ ìfà ọ̀bẹ afiná àti lẹ́ẹ̀dì. Sir, yàtọ̀ sí àwọn iṣẹ́ tí ẹ ti dárúkọ fún wa pé àwọn oníṣọ̀nà máa ń ṣe, ǹjẹ́ àwọn iṣẹ́ mi tún wà tó jẹ mọ́ iṣẹ́ ìṣọ̀nà tí ẹ ò tí ì sọ fún wa rárá? Afẹ́kẹ́ bá àtìmọ́lẹ̀ sísá. Àwọn oníṣọ̀nà tún máa ń ṣe oríṣiríṣi iṣẹ́. Àwọn oníṣọ̀nà máa ń ṣe àmúlò àwọ̀. Àwọ̀ mẹ́ta sì ló gbajúmọ̀ jù. Àwọ̀ àgbò, àwọ̀ ewúrẹ́ àti àwọ̀ màálù. A máa ń fi rán àpamọ́wọ́ owó fún àwọn oníṣòwò. A máa ń fi ṣe àkọ̀. A máa tún fi ṣe òǹdè àti ìgbàdí fún àwọn akọni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. A tún máa ń ṣe àmúlò ìlẹ̀kẹ̀ láti ṣe ká ti sin idẹ sí ara adé, ọ̀pá, ìrùkẹ̀rẹ̀, ṣẹ̀kẹ̀rẹ̀, bàtà ọba àti lóríṣiríṣi. Ọ̀rẹ́, mo ṣe wá gbà yìí pé alákìísí àti àìbìkítà ló jẹ́ kí ìfàsẹ́yìn dé bá ṣe ọ̀nà nílẹ̀ Yorùbá. Because tí kò bá jẹ́ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n pé ọ̀nà kan gbòógì tó lè máa jẹ́ kí ọrọ̀ ajé tẹ̀síwájú oníṣẹ́ ọ̀nà ìbàjẹ́ nílẹ̀ Yorùbá. Ká ní kò ń ṣọ̀làjú rádaràda tó kàn lọ dá gbogbo ẹ̀ lẹ́yìn ni gbogbo nǹkan tó ń sọ very interesting. Ọ̀làjú ni o. Of course. Nítorí pé ọ̀làjú ló jẹ́ kí gbogbo nǹkan bọ́ sódò di. Sir, gbogbo àwọn nǹkan tí ẹ dárúkọ fún wa àti àwọn iṣẹ́ tẹ̀yin ti ṣe gẹ́gẹ́ bí oníṣọ̀nà, ǹjẹ́ ó ṣeéṣe fún àwọn méjì láti rí wọn sàn? Yeah. Thank you so much. Àkíyèsí mi ni pé gbogbo project àwọn students máa ṣe pátápátá lẹ́yìn tí wọ́n bá ti kọ́ tán níṣẹ́ ni àwọn lecturer máa ń gbà tí wọ́n máa lọ́wọ́ àbádọ́ ẹ̀ síbì kan. Ìdí nìyí tí mo ṣe fẹ́ fi òkò kan pa ẹyẹ méjì pé yàtọ̀ sí project tí èmi àti Súnkànmí ṣe lọ́wọ́ yìí, mo lè lo ẹ̀rí ìwádìí mi láti ṣe àgbékalẹ̀ ìtàn eré oníṣe kan èyí tó ní ṣe pẹ̀lú iṣẹ́ ọnà tí ó dẹ̀ tún jẹ́ ẹ̀kọ́ fún àwọn aráàlú. Àbí kí ni nǹkan sí ìwọ rò sí? Nǹkan tó sọ yẹn mo get point in there, as in it really make sense. Ilé àti ẹ̀jẹ̀ kò fún àwọn olùkọ́ wa pé gbogbo findings wa kó má bàjá sọ̀sán. Mo get only point. Tó bá jẹ́ bẹ́ẹ̀, mo máa gbìyànjú. Máa ṣiṣẹ́ lórí. bá ó ṣe rìnrìn wá láyé adẹ́dá mọ̀ sí o àwọn ọ̀nà tá ó gbà lólúwa ti pilẹ̀ kọ́. Àpilẹ̀kọ àpilẹ̀kọ ìrìn àjò. ẹ rà mọ́ ẹ kàrọ̀ mọ́. Mr. ẹ kújọ́ mẹ́ta. ẹ kàrọ̀ mọ́. báwo ni adúpẹ́ ṣe wà pa? adúpẹ́ mọ́.
pẹ̀lẹ́. Ẹ má bínú pé mo ní kí sáré ka yín mọ́ mà. Ẹ mo rò pé kí tó lọ sí ọ́fíìsì lọ́dọ̀ àwọn dádì náà. Mo ní kí sáré yọjú sí yín ni mà pé kí n béèrè àbájáde meeting tí dádì àtàwọn management wọn ṣe lórí ọ̀rọ̀ wa mà. Ẹ wo Mr. Okiki mo try gan o àmọ́ gbogbo ìgbìyànjú mi ó kàn bọ́ sí pàbó ni. In fact gbogbo bí mo ṣe bá dádì sọ̀rọ̀ títí wọ́n kàn sọ fún mi wípé Mr. Adémọ́lá náà fẹ́ gbéṣẹ́ yẹn fún. Démọ́lá again bí mi náà ṣe sọ nìyẹn o pé kí ló dé tó jẹ́ Mr. Adémọ́lá lẹ tó fẹ́ gbéṣẹ́ yẹn fún. But esma torí pé mo mọ̀ pé ẹ̀yin jẹ́yàwó wọn ni mo ṣe wá so mọ́ yín lẹ́sẹ̀ mà pé meeting tẹ́yìn bá wọn ṣe nílé lọ́wọ́ òru ó máa ń dùn ju etí àwọn àtàwọn management máa ṣe lọ. Èmi náà sọ bẹ́ẹ̀ o. But esma ti gbàgbé pé ti jọ́sìn yẹn náà bí ẹ ṣe ń sọ náà nìyẹn pé Mr. Adémọ́lá ni gbogbo àwọn board members wọ́n sọ pé kí wọ́n gbé fún but eléyìí máa kó yẹ kó tún kọ́ Mr. Adémọ́lá mà proposal títí wá síwájú títí Démọ́lá dé ọ̀dọ̀ wọn. Wọ́n ní proposal tẹ kọ wá wọ́n lówó ẹ̀ kéré pé ti tàwọn Adémọ́lá pówó ẹ̀ pọ̀ jù tọ̀dọ̀ yín lọ pé so tàwọn Adémọ́lá tó pọ̀ yẹn bóun náà máa gbé fún so that àwọn máa lè ṣe dáadáa jù tọ̀dọ̀ yín tó kéré lọ. Àwa kan kì í ṣe báwa náà lè gbowó tó pọ̀ mọ́ akọ̀kọ̀ yẹn wípé kí kọ́ má dàbí pé ní pé ìmọ̀ nǹkan tá a fẹ́ ṣe sí but di ó lè títí mo kàn fẹ́ fún yín nímọ̀ràn ni pé kẹ́ take care easy. Ṣẹ́rí tí mi bá fi lè gba iṣẹ́ yìí wá sí company wa mà àwọn ọ̀gá mi máa rí mi bíi pé mo fiṣẹ́ ṣeré ni mà. Tó bá máa fi délẹ̀ kẹta mo promise pé gbogbo best mi ni màá lò láti lè ní pé kíṣẹ́ yẹn kó bọ́ sí yín lọ́wọ́ so ẹ má bínú ṣe ti gbọ́. àbí bíi pé máa yẹn nǹkan mi wá ń di ẹ Mr. Adémọ́lá ni gbogbo wọn pariwo. Yes ma okay ẹ ṣe ma. So ẹ take care easy ṣe ti gbọ́ mo promise lẹ́lẹ́kẹta pé ẹlẹ́kẹta yẹn ò lè rí bẹ́ẹ̀ ṣe ti gbọ́ ẹ take care easy ẹ take care kẹ́ bá mi kí gbogbo ilé ṣe ti gbọ́. Yes ma. Olórí burúkú ni Démọ́lá yìí. Hello Kẹ́misọ́lá. Wo mi ò rò pé mo máa padà wá sọ́fíìsì mọ́ báyìí. Báwo rí mo fẹ́ máa lọ sílé ni mood mi ti mood mi ò dáa rárá. Tàbá ra lọ́la máa explain fún ẹ. Gbálẹ̀ kìíní, gbálẹ̀ kejì, bójú òun bá fọ́, ó máa wò báyìí ni. Ìgbà kejì eléyìí sìn tó lórí kórí Démọ́lá yìí tó gbàṣẹ́ lọ́wọ́ mi. Kí ló dé tó ń dùbò mi káàkiri? Àfàìmọ̀ kó má lọ jẹ́ pé oògùn lolórí kórí fi ń gbàjẹ́ lẹ́nu mi o. Tí mi ò bá yìí ti wá nǹkan ṣe sí ọ̀rọ̀ tó wà lẹ́yìn ọlọ́mọ yẹn kó padà sọ lú ẹ̀dá láìmọ̀ ṣe. Ok kó tó sọ pé ó máa lé mi láyé èmi gan wá wọ́rọ̀ kan fi ṣàdá.
Yes, so mo ti gbọ́ Adémọ́lá. Ṣebí tí èèyàn bá ń tàn mí. Èmi fún àjọ ṣáà ló máa ń tàn. Okay, no problem. Ṣùtúbọ̀ jọ̀ọ́ má bínú ṣe kọ́kọ́ fún mi. Jẹ́ ká sọ̀rọ̀ later. Ṣùtúbọ̀. Yes. All right. Go take care. Yeah, bye. Ìwọ àti Adéìṣà. Ẹ fẹ́ mọ̀ kẹ́ má bọ̀rọ̀ yín débi kan. Ọ̀rẹ́ mi, kò síbi kankan tá fẹ́ bọ̀rọ̀ wá dé. Sórí, èmi kàn fi ọ̀rọ̀ Adémọ́lá cash fund lásán ni. Yes. Nítorí pé láti ọjọ́ tí èmi àti ẹ̀ ti mọ́ra, ariwo nǹkan tó máa ń pa fún mi ni wípé iṣẹ́ ni ò jẹ́ kí èmi àti òun ráyè ra lé ní o. Òun ò jẹ́ ká ráyè ra lọ́la o. Wo, èmi dẹ̀ ti ka ọ̀rọ̀ ẹ̀kún pé tó bá hùn kó wá, tó bá hùn kó má wá rí mi. Wàhálà tí ẹ nìyẹn. Mo ti gbé gbogbo ọ̀rọ̀ ẹ̀kún lọ́kàn mi jàre ọ̀rẹ́ mi. Èmi náà ní wọn lọ́wọ́ jaburata. Wọ́n á níyàn nílé báyìí, wọ́n máa da kàlámù lóde. Lẹ́yìn tó bá ti bímọ síbì kan tán, wọ́n máa wá ẹni tó máa fi dí gẹrẹfu síbì kan. Èmi ò dẹ̀ kúkú bá wí ń tèmi. Gbọ́nà, orí Ìbàdàn kan ló ti sọ fún mi pé ẹ ti pàdé ni. Báwo ló ṣe expect kó máa wùwà? Àbí ẹ ríra yín rí? Ọ̀rẹ́ ṣẹ̀ṣẹ̀ ní ilé sí. Báwo ló ń kọ́ fún ara ẹ ṣe lójú ẹ̀kún ti sí mi? Wọ́n ọ̀rẹ́ mi, kò ní tó bá mi try gbogbo rubbish tó ń ṣe yẹn. Ó mọ oróyìn tó ní náà. Ẹ ká gbọ́rọ̀ tẹ̀yẹ tí kò ní sẹ́gbẹ̀ẹ́ kan. Ọ̀rẹ́ mi, ṣé o ò wòye pé nǹkan ṣẹlẹ̀ níbi iṣẹ́ wa? Kí ni Òkìkí lè ṣe fún MD tó fi takú kanlẹ̀ pé Òkìkí ò ní bá wọn lọ sí ìdánilẹ́kọ̀ọ́ ní Germany? Kò sí ìdí méjì. Nǹkan tó kàn ṣẹlẹ̀ ni wípé bá a ṣe ń yọ só, òun la máa ń yọ gbọ́ o. Àwọn alákòóso iléeṣẹ́ ti mọ̀ wípé Òkìkí ti ń plan láti lọ dá iléeṣẹ́ tiẹ̀ sílẹ̀. Wọ́n dẹ̀ mọ̀ wípé Òkìkí gangan ó ní ẹ̀mí iléeṣẹ́ wọn. Ìtorí ẹ̀ ni wọ́n ṣe fẹ́ lose ẹ̀ o. Ó ní wọ́n ṣe ní límìtì ẹ̀ kó má bàa yí wọn lágbòdà síná lẹ́yìn ọ̀rẹ́ yìí. Dẹ̀ máa wò ó, èmi fúnra mi ti máa ń bọ́ Òkìkí sọ̀rọ̀ wípé kó má ṣe kíní láṣẹ wọn. Nítorí pé láti bí last week ló ń fara ẹ ti plan láti resign níbi iṣẹ́. Èmi ni mo yarí fún pé kó má ṣe bẹ́ẹ̀ o. Ní ipò táwọn kan ń wá pẹ̀lú àdúrà láìsinmi. Báyìí ṣe rí nìyẹn ọ̀rẹ́ mi o. One man's meat is another man's poison. Wọ́n ṣé o ti ṣe tó ń tiẹ̀? Yes, I'm set. Okay, yeah, let's go. Ọmọràn la mọ̀ pé bá ó ṣe rí bá ó ṣe lò àti pé ẹ̀kọ́. Yes, come in. Òkìkí, by this time, Òkìkí tí mo mọ̀ kọ́ ni. Kẹ́misọ́lá, wọ́n ló sọ báyìí. Èèyàn gbọ́dọ̀ dúró lórí káwọ́dì pé tiẹ̀ lọ. Mo sáré yọ̀dọ̀ àwọn tó ń bá mi ṣe interior decor ọ́fíìsì mi. Ó jẹ́ ká fi yẹn sílẹ̀. Nǹkan tí mo torí ẹ̀ ní kí n yà ọ̀dọ̀ ẹni pé mo ní láti dúpẹ́, ó ṣe gan. In fact, ó jọ mí lójú mi ò mọ̀ pé ó tó bẹ́ẹ̀ wà ní àkáǹtì rárá. In fact, ó ṣe mo dúpẹ́. Ọ̀rọ̀ pẹ́ dá. Mo fẹ́ sọ fún ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìgbà tí mo fẹ́ send owó yẹn sí ẹ. But mo mọ̀ pé ó máa ń really like surprise. Ó ní jẹ́ kí n sọ fún ẹ. Yeah, ó jọ mí lójú lóòótọ́. Ó jọ mí lójú. Gẹ́rẹ́ tí mo dẹ̀ rówó yẹn bàbá yìí. In fact, iṣẹ́ yẹn tún move síwájú sí. Wo kò tọ́pẹ́ Òkìkí ó máa rọ́pẹ́ dá o. Ìwọ náà wò náà. Ṣé màá ní owó báyẹn lákàntì tí mo dẹ̀ mọ̀ pé mi ò tí ì nílò ẹ̀fọ́ náà. Kí wàá ní big deal ní pé kí n rí ẹ kọ́kọ́ lọ lò náà. Kò sí nǹkan tó bá dùn bẹ́ẹ̀ náà, àbí? Ẹ ṣe gan. Báwo wá ní nǹkan tó ń ṣe? Ṣé gbogbo ẹ̀ ń lọ déédéé ṣá? Àdúpẹ́ iṣẹ́ move lọ gan-an. Sórí ibi tí mo bá dé ń sìn gbọ̀ngbọ̀n kan sí máa fẹ́ tó bá máa tira ẹ̀. Tó bá dọ́fíìsì mi, wọ́gbọ̀n wá gbà. Ṣé mo dúpẹ́? Àjọ tí mo bá ṣe tán, mo máa ní ìdáhùn materials kan lọ́wọ́ ẹ̀. So mo sáré fi ṣiṣẹ́ lé mi. You are welcome anytime. All right, ó ṣe gan, mo dúpẹ́. Òkìkí, tó bá ní mind, mo dẹ̀ bẹ̀ gbé oúnjẹ kan wá o. Mo bẹ̀ ṣe wá láti lé ni. Ó dẹ̀ really nice gan tó bá rí. Oh, really? Àbí òun ni ó jẹ́ kí gbogbo ọ́fíìsì ẹ máa já fíkanfíkan látàárọ̀? Àbí o. Ìyàwó lọ́wọ́ sí bí. Ó ṣe. Ṣé kí n bẹ gbé? No, ó ṣe, mo ti jẹun. Okay, mo wò bóyá tí mo bá ṣe tán tí wọ́n bá ṣe tán lọ́fíìsì bóyá ká jọ lọ fún lunch.
sórí lunch yẹn gangan ni mo tún máa fi padà sí ọ̀dọ̀ àwọn tó ń bá mi ṣiṣẹ́ yẹn kí n lọ mójútó ṣé o mọ̀ pé ìṣù àtẹnumọ́rọ̀ kò kí ń jóná. irọ́ lunch tí mo ń sọ kò ń ṣe kó tó máa pẹ́ a kò máa sáré jẹun everybody dem máa wà okay káde máa lọ. mo mọ̀ ó ṣe ṣùgbọ́n táìmì yẹn náà mọ̀ pé kò pọ̀ jẹ́ kí n sáré fi lọ síbẹ̀ yẹn Yorùbá náà ló sọ pé ṣẹ́lẹ̀ ògùn ṣe bíbí ẹ jọ. ṣe ti gbọ́ ó ṣe. Òkìkí má hesitate láti sọ ẹni tó bá fẹ́ sọ fún mi mo dẹ̀ wá ń promise ẹ pé gbogbo nǹkan tó bá sọ pátápátá mo máa fẹ́ ní good answer. mo fẹ́ bí ẹ pé èlò ní interest tó máa gbà léwu ẹ. My God Òkìkí so ọ̀rọ̀ interest owó ló fẹ́ sọ ló dẹ̀ ń kára mi gbàtẹ́ pé mi fẹ́ sọ̀rọ̀ nǹkan tó wà important tí má worry tẹ máa lọ náà gbàgbé ń pa interest mi ò ráyè gbogbo yẹn for now. Oh my God. So why important? Má worry. Okay, that's it. Okay. No, mama only. Smashingly beautiful. You said. Nature share me ni kò fàyè gba kí n rí ẹni gbogbo àwọn time tí mo promise my area. Ṣùgbọ́n ṣorí inú kò sáyè yẹn gangan. Mo ti squeeze gan. Ilé ní nǹkan tó bá gbà la máa fún. Mo láti rí ẹ. Ká tẹ̀ dúpẹ́ pé àfojú ra láyọ̀ àti àlàáfíà. Ọpẹ́ ni follow. Kí ni kò fún ẹ? Jíjẹ mímu, whatever you want, you just ask, okay? Adimola. Yeah. Ma fún ẹ ní wàhálà. No. Why do I should ask me for the first time? I know okay, no. Whatever you want, just ask. I'm fasting. My bad. I'm sorry. You see, Shuri, mama mi máa ń sọ̀rọ̀ kọ. Mama mi á ní ìgbàláṣọ, ìgbàlẹ̀wò. Ìgbà kan náà lòdìrí kókò láwùjọ yẹn nínú oko. Méjèèjì ò kí ń ṣọmọ kékeré mọ́. A ti kúrò lọ́mọ kékeré. Àwọn wàhálà tí wọ́n wá ti forí ẹ̀ là kọjá. Ẹ kí máa rí pé èèyàn láti ní plan fọjọ́ wájú ẹ̀. Mo fẹ́ settle down. Oh, good thinking. Ọ̀rọ̀ tó sọ yẹn náà bad. Ó fẹ́ láti settle down. No. You see, settling down, Timon, it's about you. I want you to please marry me. You mean I should marry you? Emi Kemi Sola. Adimola, you are very funny. It's funny. You are funny now. Ṣé o notice nǹkan nípa mi sí ẹ? Notice nǹkan nípa ẹ as in. Oh, sorry. Nǹkan tí mo fẹ́ sọ ni pé ṣé o notice pé àwọn èèyàn lè máa gbé rumor nínú ọ́fíìsì wa pé Kemi Sola o àti Òkìkí o wọ́n date ara wọn. Afẹ́fẹ́ ra wa bí nǹkan ṣé o notice ẹ ni? But Kemi Sola irú kí náà sọ lẹ́nu? Rumor wo ló fẹ́ máa gbé irú yìí? Nǹkan tí ò ṣẹlẹ̀ wọ́n ṣe máa fi gbé rumor. Ṣé bí mi ṣe wà yìí? Tí mo bá rí àwọn èèyàn tí wọ́n ń gbé ọ̀rọ̀ lọ́rọ̀ tí wọ́n ń pàtẹ sórí tán kiri káàkiri máa ń kí wọn kú iṣẹ́ ni o máa ń béèrè pé ṣáájú wa kò yẹ sìn tí èèyàn kan bá ń sọ̀rọ̀ mi kó máa gbé yẹn káàkiri kò sí nǹkan tó kàn mí pẹ̀lú yẹn and jọ irú ọ̀rọ̀ náà máa sọ káàkiri kó bí èmi àti ẹ̀fọ́ra ṣé mi ò níyàwó tèmi tí mo fẹ́ fẹ́. Sorry o ti lẹ́nu tó fẹ́ fẹ́. Jọ má bínú
irú question ọ̀nà náà ń bẹ̀rẹ̀ ṣọmọdé ni ẹni ṣé bí mo ṣe dàgbà tó yìí kí n má ti lẹ́ni tí mo fẹ́ so o fẹ́ sọ pé bọ̀ ṣe wà yìí o lé ọ̀kan lọ́kàn tiẹ̀ pé ọkọ tí wọ́n fẹ́ ni mo níyàwó jù tó bá dẹ̀ rí ọmọ tí mo ń sọ pé mo fẹ́ fẹ́ ọmọ tó rẹwà tó dùn mú yan gan tó jẹ́ pé gbogbo nǹkan tó fi qualify láti jẹ́ ìyàwó ilé wọ́n lé wọn bá tì kò yẹ tó bá jẹ́ pé o pẹ̀lú tó ẹjọ́ ń jókòó sọ̀rọ̀ mi lẹ́yìn lọ́fíìsì yìí pé bóyá o ti níyàwó àbí o ti níyàwó èmi ò ń ṣòkò bọ̀ kò yẹ má bẹ́ẹ̀ níbọ̀dì sọ̀rọ̀ mi láì dáa ṣe ti ẹ̀ sìn mo níyàwó mi tí mo fẹ́ fẹ́ wọ́n yẹ ọ̀run ojú káàkiri ṣe ti ẹ̀. má bínú. sọ fún mi pé omi ló máa ṣe ẹja jiná máa sọ wípé rọ ni pẹ̀lú bẹ́ẹ̀ méjèèjì jọ máa ń tẹ̀lé ara yín kiri yín àìṣe ọ̀rọ̀ ojú lásán báyìí ló kìkì ń bẹ́ẹ̀ ṣe. ọ̀rẹ́ mi mo fi ara mi wọlé má jẹ́ kí n tán ẹ̀jẹ̀ ẹsẹ̀ mi kọ́lẹ̀ dánwò mi ò kẹ́ẹ̀tà ara mi mọ́ pẹ̀lú ọ̀rọ̀ tó kìkì sọ ojú tì mí. owó títò má sunkún mọ́ ò jẹ́ ká máa dúpẹ́ pé kò jù báyìí lọ oorun tó wà lókè ó tó aṣọ gbẹ tí òkìkí bá sọ fún ẹ pé òun ò ṣe mọ́ àmọ̀ràn tèmi ni wípé kó fa ojú Démọ́lá kó fa mọ́ra. Démọ́lá. Bẹ́ẹ̀ ni ìwọ ló lọ sọ́yọ́ ló tọ̀yọ́ bọ̀ ìwọ ló sọ fún wa wípé Démọ́lá dà ó ṣàlàyé fún wa nígbà tó wà nílùú ìbò àti nígbà tó dé sí Nàìjíríà mo fẹ́ kó gbà wípé àkọsílẹ̀ Ọlọ́run lélẹ́yìí o bọ́lọ́run ṣe fẹ́ kó rí ló ṣe rí yẹn ó ṣàní wa máa force òkìkí sórí ara ẹ̀. Sola. Oh, please. Are you really serious? Yes, I'm serious. No, you see, me kò fẹ́ pé and date I want you for keep. Mo fẹ́ kó fẹ́ mi gangan. Will you do that for me? Yes, I'm ready. Ó dojú ọgbẹ́ sí mi lọ́kàn onítẹ̀mí ọ̀ báyé ń jayé bọ́rùn jọ̀rùn ìwọ nífẹ̀ẹ́ mi. Olólùfẹ́ mi. Kéde máa bó ẹ̀kúnṣẹ́. Ìwọ ni mo ní, ìwọ ni mo mọ, ìwọ ló ní. Báyé ń jayé bọ́rùn jọ̀rùn a ò lè gbà kàtà lọ́wọ́ akitì a ò lè gbà lé bàbá ọmọ lọ́wọ́ ọmọ. Bẹ́ẹ̀ tí mò ń wò yìí ó tẹ́ mi lọ́rùn ọkọ ẹ ó ti ṣàlàyé fún mi nígbà tó ṣàlàyé ń pẹ́ fún wa ń sọ fún un ní a kì í gbókèrè ká mọ dúdùn ọbẹ̀ mú ọmọ yìí wá kémi náà fojú mi kí n wo ohun tó gbé fún mi bí tí ń rí ẹ yìí ó tiẹ̀ ti tẹ́ mi lọ́rùn dèndèndèndè dìde alákọ̀wé kì í dọ̀bálẹ̀. iṣẹ́ yìí náà dẹ̀ ti rí nsìn pé kò ń ṣe akátá ni mo mú wálé fún yín. darling akátá bíi ti báwo. àwọn ló yẹ máa ṣàlàyé fún ẹ. sórí lóòótọ́ ni èmi ni mo sọ fún mo ní mi ò fẹ́ ìyàwó aláwọ̀ funfun ẹni tí mò ń fẹ́ ẹni tó máa gbọ́ èdè mi tó dẹ̀ máa bá mi gbé àṣà mi lárugẹ òun ni mò ń fẹ́ àmọ́ bí mo ṣe rí ẹ ń sìn inú mi dùn ọkàn mi balẹ̀ pẹ̀lẹ́ ọkọ mi pẹ̀lẹ́ díà wọ́n sọ wípé ọmọ ẹ̀yìn Òṣogbo ni bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ ni mà. inú mi dùn o ilé náà ló wà o ṣé o ti gbọ́ mo fẹ́ kó fọkàn rẹ mo fẹ́ kó fi balẹ̀ adé ṣé o ti ṣàlàyé fún. èwo ni ẹ ṣe ti bí àbí. Yeah. Yes mom. Actually mo ti ṣàlàyé fún bọ̀ kó má lọ rò pé ṣé ni mo ń dọwọ́ wò. màá fẹ́ kẹ́yìn náà sọ fún lójú ẹ̀ ń sìn. ìyàwó mi ẹni tí mo ní kó sọ fún ẹni pé ẹni tó bá máa fi ọmọ mi láti fẹ́ mi náà èmi nìyálé o ìwọ nìyàwó ó gbà bó gbà. rárá màá mi ò gbà má. ó gbà. bẹ́ẹ̀ ni
ìdí tí mi ò dẹ̀ fi gbà ní wípé ìyálé jẹ́ sí mi kì í ṣe ìyálé mi mà. ìyẹn ni wípé bó bá ṣe ń tọ́jú ọkọ ẹ̀ máa máa tọ́jú èmi náà. Definitely ma. ó káre ilé rẹ̀ ló ti jáde. wàá gbó wàá tọ́ fún mi ẹ̀yin ọmọ mi á lù ẹ́ pẹ́ ṣé o ti gbọ́. ebi ló pa èmi dọ́dọ̀ yín bí. o tún sọ pé ebi oúnjẹ tó dé kẹtọ ìyá kan máa wá ṣe oúnjẹ. nǹkan tí mo bá wọn pọ̀ ní iléeṣẹ́ mi ó kọjá ọkọ̀ tó ń fẹ́ náà wọ̀ bí ẹni pé wọ́n fọ̀bọ lọ wá ni mo rọ́rọ̀ yẹn sí náà mo dẹ̀ ti wá sọ fún wọn wípé tẹ́bí tí o bá pè kó máa ń fẹ̀yìn fẹ́ lẹ́yìn ni o mo wá sọ fún wọn pé láàrin ìní sọ́sẹ̀ tó ń bọ̀ tọ́ba kó wa wá báyìí kọ́kọ́ jà wá wá ni kò jù bẹ́ẹ̀ lọ. Jùmọ̀kẹ́ to me o èmi láìkí gbèsè tó gbé yẹn o má jẹ́ kí n tó ẹ̀ ṣé ibùdó àti máa ti rántí pé owó wa wà lọ́wọ́ wọn inú mi ò kí n dùn rárá pàápàá jùlọ gbogbo query tó máa ń fún ẹ lójoojúmọ́ èmi ò ń wà happy pẹ̀lú ọ̀rọ̀ yẹn jàre àmọ́ ṣé òfin dá mi lójú pé by next week ń sìn a máa rí gbogbo àgbà wọlé pátá. lágbára Ọlọ́run o ọ̀rẹ́ mi tó bá ń ṣọpọlọpẹ ẹ̀kọ́ tábà máa sọ kọ́ làwọn máa sọ tó bá san owó yẹn máa bínú sí wọn gidi gan ni o. bàbá náà fẹ́ yí mọ́ mi lọ́wọ́ lásán mi gá bínú sí wọn gidi gan ni. abẹ́ta. ẹ ra sà. ẹ bá ti bá ọ lọ́fíìsì báyìí mo ti mọ̀ gbọ́dọ̀ rẹ náà ló máa. I'm sorry sir. ẹ jẹ́ kí n máa lọ sọ́fíìsì mi. ọ̀rẹ́ mi take care. I'll see you later. All right. ẹ kú ṣẹ́ ma. ẹ ṣe gan. Have your seat. ọ̀rọ̀ mi ò gbà jókòó Kẹ́misọ́lá mo rí pé ọ̀rọ̀ tí à ń sọ ní ọjọ́ Friday a ò forí ẹ̀ tì síbì kan torí ẹ̀ mo ṣe padà wá sórí lọ́jọ́ yẹn ẹni tí mò ń sọ fún ẹ nípa ẹ̀ tí mo ní wípé ó rẹwà ó tọ́ níyàwó lé tí mo sọ pé mo fẹ́ fi ṣe ìyàwó yẹn kò sẹ́ni kankan bì kan ìwọ gangan ni Kẹ́misọ́lá I love you. Nítorí wípé mo ti mọ̀ ẹ́ tipẹ́ mo mọ̀ ìwà ẹ̀ dáadáa mo mọ̀ ìgbà tó ń bínú mo mọ̀ ìgbà tí ò ń dunnú tí mo dẹ̀ mọ̀ pé wọ́n fúnra rẹ̀ náà ó ti mọ̀ ìwà mi dáadáa níwọ̀n báyìí tí a ti jọ lò lọ́fíìsì ó mọ̀ nǹkan tí mo fẹ́ ó mọ̀ nǹkan tí mi ò fẹ́ ṣòro tí mi àti ẹ bá jọ fẹ́ra wa gẹ́gẹ́ bí ọkọ àti ìyàwó ìrìn àjò ìfẹ́ yẹn ó máa smooth gan ó mọ̀. But Okikiola kí ló tó ṣe báyìí fún mi. Baby, kí ni mo ṣe fún ẹ? Torí ẹ̀ bá lọ wá kọjá lọ́dún. Ṣé o mọ ọ̀rọ̀ wá láti mo ṣe? Láti lè jẹ́ kó mọ̀ pé mo nífẹ̀ẹ́ ni. Okikiola, mo fojú ṣe, mo fi gbogbo ara mi ṣe sí ẹ. Ó dẹ̀ mọ̀, àmọ́ wá ṣe bẹ́ẹ̀ ni pé o mọ̀. Ó fi ojú ìfẹ́ mi gbolẹ̀. Okikiola, àwọn ní báyìí ó ti late. Yes, nítorí pé mo ti ta ìfẹ́ mi fún ẹlòmíì. Nígbà tí wọ́n ti sọ pé o ò ní interest, mo ti ta ìfẹ́ mi fún ẹni tó mọ rírì ẹ̀. Nígbà tí wọ́n ti jẹ́ kó yé mi pé o ò ṣe. Impossible! Kẹ́misọ́lá, gbọ́ǹkan tó ń jáde lẹ́nu ẹ̀ kí ni ìtumọ̀ gbogbo eléyìí bọ́ọ̀bù ṣe ń sọ̀rọ̀ bí ẹni tó ń kálòlò Kẹ́misọ́lá ìfẹ́ tó yẹ kó gbilẹ̀ nínú ọ́fíìsì wa ń bí o wá pàtẹ sórí òun kiri ẹ̀ káàkiri káàkiri lẹ̀ kí ni ìtumọ̀ ẹ̀ Kẹ́mi Obi look straight into my eyes and tell me you are just playing. a ò lè gbà kàtà lọ́wọ́ akitì a ò lè gbà lé bàbá ọmọ lọ́wọ́ ọmọ. ẹ máa ní sùúrù náà ni o kì í ṣe pẹ́ sílé wa. abẹ́lẹ́jà yan ó ṣe lásán ni olómi o bí mi ò fẹ́ kó sẹ́lòmíràn yẹ ọlọ́rọ̀ mi. ìwọ ni mo ní ìwọ ni mo mọ ìwọ lówó mi. ìjọba ní kẹrù ìjọba ní kẹrù sí ẹ bá rò wájú ẹ bá rò ta ẹ bá rò ẹ̀yìn ìjọba ní kẹrù. ṣé nítorí pé mo fẹ́ gbé mọ́tò wọlé mọ́tò kó dẹ̀ wà lórí dúró ìyẹn ni ó wá fa kó bẹ̀rẹ̀ sí yẹn bára mi ò lè sọ fún mi àbí ṣé wọ́n ni mo bá sọ̀rọ̀ by the way ta ló ní mọ́tò. kí ni ti
mo náà lè jọ owó ló gbé mọ́tò wa. gbogbo tẹ́ ń béèrè ọkàn yìí lọ́wọ́ kan yìí lẹ́sẹ̀ kí n ti yín ṣe bẹ́ẹ̀ ní irú mọ́tò yìí táwa sọ pé bóyá ẹ̀dẹ́ bí ẹ bá mọ́tò yín kò ṣe pé bóyá mọ́tò yín ní kí dídé. èmi o ti embarrass. ẹ ní fura ni ẹ ní fura ẹ̀yin tẹ́ pé tẹ́ bá ti dé bí mo máa ń pọ́n ilé tẹ́ bá ti dé rí ẹ wá dé ta ìdí mo bẹ̀rẹ̀ sí rí yín fín ṣé kò yẹ kẹ́ mọ̀ pé gidigan ti jẹlẹ ni mo ti rí yín fín ni ẹ. Òkìkí ṣé kò sí tí mo rí ẹ. ó ní pé ṣé kò sí torí mi àwọn yẹ kó mọ̀ pé wàhálà wà. Ya Prince, the chairman Digital Master Company Limited. Ọ̀gá o ẹ tún wá mi délẹ̀ yìí ó fẹ́ gba ìdùnnú ayé mi kò possible. Hey, Mr. Tí mo bá rántí pé àjọṣepọ̀ kan ever wà láàrin mi àti ẹ̀rí a jẹ́ pé jọ́ta kíra ní nǹkan bí ọdún mélòó kan sẹ́yìn tá à ń bíìdì fún contract àwọn Ministry of Education tọ́lọ́dẹ kádàpọ̀ bọ́ sí mi lọ́wọ́ lẹ́yìn ìgbà yẹn mi rò pé mi àti ever pàdé rí how come tí mo fẹ́ gbàdúrà ẹ lọ́wọ́ ẹ. ọ̀rọ̀ yìí méjèèjì ti yé mi sí ṣé o rántí wípé mo sọ fún ẹ pé níbi tí mo ti ń ṣiṣẹ́ èmi àti bọ́kàn wà bẹ̀tà àjọ close tó jẹ́ pọ̀ rẹ̀ ni wá. bọ́ yẹn ni. òun ló dúró yìí Òkìkíọlá lórúkọ ẹ̀ Òkìkíọlá mi ìtọ́kọ mi ọmọọba Adémọ́lá. bọ́dà kọ́kọ́rọ́ ti bọ́. hello. Got it. kì í ṣe lójú ẹ̀mí Mr. Man kì í ṣe lójú ẹ̀mí mi ní ìwọ àti òun máa fẹ́ ara yín. Kẹ́misọ́lá mo lè gbẹ́ láyè kó fẹ́ anybody tó bá ń wẹ̀ lórí ilẹ̀ ìpẹ́ kì í ṣe bí ti idiot yìí ó gbọ́ mi wá gbọ́ gbogbo ọ̀nà tí òfin ní possible láyé àti lọ́run wọn ni màá bá yín work. Will you just spare me this nonsense talk? Excuse me. Tí kì bá ṣe pé nǹkan kọ́lọ́fín kan wà láàrin wa àti bọ̀bọ́ yẹn báwo lè ṣe máa dún wájú mi standing to my face and ó dẹ̀ lérí lé kàbẹ́. Will you just please? I'm so mad at you now. How dare you insult me like that? Ó ń dún ọmọ mi kó fẹ́ nà mí nìyẹn now. Demola. ó ti tán fà sẹ́yìn ojoojú ọgbẹ́ sí mi lọ́kàn mo tẹ̀ mí báyé ń jayé bọ́rọ̀ jọ olùfẹ́ mi àjọ̀dún olólùfẹ́ mi olùdánámọ̀ràn mi ẹgbẹ́ mi sọ̀rọ̀ ẹgbẹ́ mi ti gé fún mi lẹ. abẹ́lẹ́jayọ̀ ó ṣe lásán ní olómi o bí mi ò fẹ́ kó sẹ́lòmíràn ẹ̀ ọ́ lárọ̀ mi. ọ̀pọ̀ ẹ̀yìn làárọ̀ ọ̀pọ̀ ẹ̀yìn làárọ̀. ẹ má bínú. ẹ gbà ẹ bá mi get card ṣebọ. ọ̀dà àǹtí ẹ wá máa lọ síbi tí ẹ rán mi yẹn o àmọ́ ṣe rí gẹ́gẹ́ bó ṣe jẹ́ wípé ajá lè sọnù lóòótọ́ àmọ́ ó ti di dandan pé kó lówó ẹ wá ṣe rí láti àná tí ẹ ti fi àwọn ọ̀rọ̀ yẹn lọ mí ọkàn tèmi náà ò kúrò ń bẹ̀ ṣòye nínú àwọn méjèèjì ní tèmi fẹ́ béèrè ni pé èwo ni ẹ̀yin fẹ́ràn dénú fẹ́fẹ́fẹ́ gangan. ẹ wò ọ̀nkù ẹ̀yìn là ń rò kí n má parọ́ fún yín kò sí èyí tí ó sùn wọn ìjura wọn lọ nínú àwọn méjèèjì níwájú mi bákan náà ni mo ṣe nífẹ̀ẹ́ wọn nǹkan tó yẹ kí gbogbo ọ̀rọ̀ yẹn fi sú mi nìyẹn. ìgbésẹ̀ wo lẹ́yìn wá fẹ́ gbé báyìí. ìgbésẹ̀
èmi ò plan fún anything láti gbé gbèsè kankan for now because èmi fúnra mi ti ń regret pé mo mọ àwọn méjèèjì rí mo ṣe wà I'm tired mo lè para mi gan mo ṣe wọ́n ti sú mi. ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ ẹ lè para yín o ẹ gbọ́dọ̀ para yín ẹ fẹ́ gbọ́ ṣé rí bẹ́ẹ̀ ṣe wà yìí ọlọ́rọ̀ mi ni ẹ jẹ́ olówó mi lẹ jẹ́ tẹ́ni tí n bá ṣe yín máa fẹ́ tèmi náà mi ò dẹ̀ fẹ́ tó máa fẹ́ tì yín ṣùtì ṣe rí níbi tọ́rọ̀ dé yìí ṣùtì ṣe rí ọ̀rọ̀ ọkùnrin àtobìnrin ìfẹ́ tá à ń fẹ́ra wa tẹ́ ẹ rí yẹn ọjà òkùnkùn ni ọjà òkùnkùn ni ṣe rí ìgbà míì ó lè jẹ́ ní tẹ́yìn rò wípé òun gangan ní the right person ó lè jẹ́ inú gbó níbẹ̀ èèyàn máa ń pàdé èèyàn gbà mí tó máa rò pé bóyá olúwa òun lòun pàdé tó yẹ kó fẹ́ ṣíléwọ̀ ni mo ti ṣíléwọ̀ rí láìmọye gbà ọlọ́run ló bá mi tún gbogbo ọ̀nà mi tó àìmọye kéèyàn lùgbàdì ẹ̀yin ò ní lùgbàdì ṣe rí níbi tọ́rọ̀ wá dé ìgbésẹ̀ tẹ máa gbé níbi tọ́nà ti ṣókùnkùn báyìí torí pé wọ́n ní bí ẹ̀rù bá kan òkè tó kan ilẹ̀ ó ní bì kan táwọn àgbà ń gbé sí ṣó ti yé tó bá dẹ̀ wàá rú ni lójú àwọn àgbà sọ wípé a máa ń bilẹ̀ léèrè ni nírú àsìkò yìí àwọn àgbàlagbà lè máa súnmọ́ àwọn àgbàlagbà tí mò ń wí ẹ jẹ́ kó yé yín o àwọn tí Elédùmarè fi òye ayé yé àwọn tí Ọlọ́run fún ní gbogbo nǹkan rí bíi kéèyàn lọ bá wòlíì àbí kéèyàn lọ bá àfà tàbí kó lọ bá àwọn àgbà tó jẹ́ pé tí wọ́n bá dá báyìí wá láàárọ̀ wá ní bàtà ké ló tún fẹ́ ni àwọn gbọ́ngàn lèèyàn gbé rọ̀rọ̀ báyìí lọ́ba tí ó ti yé bí tí wọ́n bá dẹ̀ ti darí yín sí ọ̀nà nìyẹn. ok kò sí wàhálà. ẹ fi sọ́kàn wà very important ṣe bèrè kì í ṣe béèrè. ẹ ṣe gbọ́. Òkìkí mi ò mọ bó ṣe ń ṣe mí ìdí nìyí tí mo ṣe text ẹ jọ sáré yọjú sí mi. That's nice. I'm robber. You want to jump the gate? Don't shoot! Èmi ni. Mr. Oki. Wá wojú mi èmi ni. Mr. Oki. Báwo lè ṣe báyìí èmi ni náà? Mr. Oki. Kí ló ṣe? Ìgbà wo lè ha mọ́lẹ̀ mọ́? O lè fi ti báwo? Kí lè ṣe? O lè lọ yọ̀bọ̀ bẹ́ẹ̀ wá tẹ̀ ṣùgbọ́n wọ ẹni tó wà lójú gate tó ṣáà di mọ́tò mi. Ẹ ṣe àwọn olè fi ti báwo? Ẹ fẹ́ jump gate ẹ fẹ́ wọlé lóru iṣẹ́ kí láwọn ṣe bí lálẹ́ ilẹ̀ ti ṣe ilẹ̀ ti ṣú ni. Kò ní ọmọ ní kankan fẹ́ fọ́ ilé tàbí kí n fọ́ ilé lápá dànù. Ẹyin báwo ẹyin tí mo mú lólè kí ló lọ́mọ ní kíni. Ọ̀rọ̀ onímọ̀ no don't shoot stop it. That's good. Tí mi ò bá ṣì mú. That's nice. Ọ̀gá ẹ̀ ńkọ́? Ọ̀gá yẹn. So collaboration robbery lẹ́fẹ̀ẹ́ ṣe. Are you sick? I used to be or something. Okay, don't worry. Anyway, ẹ ṣáà dúró bẹ́ẹ̀ ṣe wáyé o. Kí ló ń ṣe tó ṣe wọlé? Mo fẹ́ pe àwọn ọdẹ colleague yẹn. Are you insane? O fẹ́ máa nà bọ́ sí mi ni. Madam ẹ ló lóun sick pé kí n wá wò náà. What's wrong with you? Láíláí Kẹ́misọ́lá ò lè gbé ẹ. Èmi ló pè òun sick kì í ṣe ìwọ. Are you sick upstairs? Ìyàwó mi á sì ká pé wọ́n ṣe kàn ń ṣe ẹ ni. Will you just shut up? Bẹ́ẹ̀rù sọ̀rọ̀ ta ni ìyàwó ẹ̀ mo ní Kẹ́misọ́lá èmi ní Kẹ́misọ́lá pè. Mo lọ sọ fún mi pé ìyàwó ẹ pè ẹ. Hello, madam. Kí ló sọ? Ìpínyà lẹ pé. nǹkan tí mo fẹ́ kó ṣẹlẹ̀ náà ló ti ṣẹlẹ̀ nítorí pé mo mọ̀ pé kò sí bí mo ṣe máa ránṣẹ́ sí yín pé mo fẹ́ rí yín tẹ́ ẹ̀ ní dá mi lóhùn ní kíákíá ẹ̀yin méjèèjì
ẹ wá fi mí sínú hílàhílo ìfẹ́ tẹ́ẹ̀dẹ̀ mọ̀ wípé bákan náà ni mo ṣe nífẹ̀ẹ́ yín méjèèjì ẹ wá gbọ́ nínú ẹ̀yin méjèèjì tẹ́ dúró inú yín ni ọkọ mi wà ìdí nìyí tí mo fi gbé ìgbésẹ̀ àbájáde ìgbésẹ̀ mi ni wípé mo máa ní láti ṣèdánwò fún mi ẹni tí ó bá wá borí òun ló máa jẹ́ adé orí mi ní báyìí ìdánwò mi ni wípé mo fẹ́ kí ẹ̀yin méjèèjì kẹ́ ẹ jáde lọ síta kí ẹ lọ wá nǹkan tí ó ṣe iyebíye sí yín fún ara yín tí ẹ dẹ̀ mọ̀ dájú pé èmi fúnra mi máa nífẹ̀ẹ́ sí kí ẹ lọ wá fún mi láàárín ọjọ́ méje péré ìyẹn túmọ̀ sí pé next week Tuesday tí ẹ bá ti wá dé ìgbà yẹn ni màá wá mú adé orí mi nínú ẹ̀yin méjèèjì. tó bá ti pẹ́ kan kì í tún yá mọ́ kálẹ̀mí lẹ́yìn ni bí mo ṣe gbọ́ yẹn láti ìṣẹ́jú yìí gangan ni màá ti bẹ́ síta ọjọ́ márùn-ún tán wí yẹn ó ti bẹ̀rẹ̀ sí di kíkà láti ìṣẹ́jú yìí lọ ní chẹ́ẹ̀tì mọ̀ ni tó bá ti yá kan kì í tún pẹ́ mọ́ a ò rí ju bẹ́ẹ̀ lọ a ò rí ju bẹ́ẹ̀ lọ ẹ lọ kíyákíyá a ò rí ju bẹ́ẹ̀ lọ ẹni tó bá fẹ́ jẹ nínú yín tó lọ kíákíá ẹni tó fẹ́ jẹ nínú yín tó lọ kíákíá lálùbọ̀ yìí ìgbàdí lálùbọ̀ yìí ìgbàdí irú kú tẹ́ di yẹn ó yẹ kẹ́ jẹ́ kí n mọ̀ pé fẹ́ di irú kú yẹn ó yẹ kẹ́ di irú kú yẹn kí n má mọ̀ sí i ẹ wo bí nígbà tí mo kọ́kọ́ rí wọn èmi fẹ́ yìn wọ́n bọ̀ ni èmi rò pọ̀ fẹ́ wá jalè ni ẹ jẹ́ kí n má mọ̀ dáa fẹ́ ṣe irú ẹ̀wọ̀ ẹjọ́ tó lọ lọ́nkẹ́ ẹni ṣokú ọ̀sán gan àwọn bọ̀dá tí bí tán ga díẹ̀ yẹn ẹsẹ̀ mo fẹ́ mú kó tèmi kò ná mi ní kankan eléyìí tó dáa pé àjọ fẹ́ wá dọ̀gbàdọ̀gbà yà pa yẹn mo fẹ́ mú kó. ẹ wo ó dàrú kẹ́dẹ́ bá mi tilẹ̀kùn lẹ́yìn. ó dàrú àbí yes ma. Okay. Ó dàrú. Dèmọ́lá látijọ́ ni wà máa jẹ́ kóbìnrin kan máa jẹ ẹ mọ́ra nígbà tó sọ fún ẹ wípé kó lọ wá nǹkan tó ṣe pàtàkì tó máa like a pressure something. Ìwọ náà kò yẹ kó ti mọ nǹkan tó yẹ kó ra ni ó yẹ kó ra nǹkan gidi fún fine wristwatch tó dáa kó wá earring chain pẹ̀lú pendant very simple something kó wá kó ra fún ṣó kúkú mọ̀ pé àwọn obìnrin fẹ́fẹ́ rí ti lámọ̀ ọkọ mi ìyẹn ló wá ń darẹ̀ láàmú sí má jẹ́ kí yẹn wú ẹ lulẹ̀ ṣó ti gbé ọkọ mi lọ́ra kó gbé fún wọn náà wá rí pé àgbàdẹ appreciate má wọrí wàá rówó fi ṣe lágbára Olúwa iná ò ní tánwó ẹ̀ ní tó máa fi ṣe gẹ́gẹ́ bí ọkọ lórí obìnrin Ọlọ́run ò ní fi wọ́n ṣó ti gbé ọkọ mi don't worry I love you okay go ní nice day kódà ṣe jẹ́jẹ́ o ṣó gbọ́. Thank you, love. Love you. Thank you. Ade, don't want to. Good afternoon, ladies and gentlemen, and everybody on the seat. Our name was Ẹ̀yìnlárò. Èyí ṣe lọ́jọ́ tòní èmi ni ọ̀gá mi fa ìjókòó ilé lọ́wọ́ pé kí n handcom everything ṣó ti yé bẹ́ẹ̀ yẹn sìn you say kó tó di pé everything bẹ̀rẹ̀ sí lọ I will hereby sentence. ọkọ Ẹ̀yìnlárò go straight to the point. Mr. Okiki àti Prince ọmọọba Adémọ́lá ẹ kú jókòó ṣe rí alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ní wípé gbogbo ohun tó jọ mọ́ àwọ̀ láàrin ẹ̀yin méjèèjì mo fẹ́ kó flash alọ́ntìlọ́n ìtumọ̀ alọ́ntìlọ́n lédè olóyìnbó ní wípé kó parí alọ́ntìlọ́n kó flash kó pàfà ṣé ti bẹ́ẹ̀ nísìn létò ní gbogbo nǹkan ẹ gbàgbé ìjà ẹnìkan kọrin ẹ gbàgbé òṣì ẹ̀yin náà ẹ gbàgbé ìjà ṣé ti yẹn ẹ jẹ́ kó lọ bẹ́ẹ̀. Now
ṣé wá rí kókó bẹ̀ ní ìsìn ni pé ṣé wá rí ẹnikẹ́ni tí ọ̀gá mi bá jámọ́ lọ́wọ́ tí ọ̀gá mi yàn wípé òun lọ́kọ àwọn kí ẹnìkejì kó gbà kádàrá kó gbà ká mú pé bọ́lọ́hún ṣe tó nìyẹn ṣé ó ti tẹ́ ẹ̀yin lọ́rùn. sure. ọ gbọ́dọ̀ gbà náà ni ó máa gbà. ní báyìí ẹ̀yin méjèèjì nǹkan tí mo ní kẹ́ mú wá fún mi dà. Àwọ̀. No, kì í ṣe ordinary àwọ̀ ṣòtìrí àwọ̀ ilé wọ́n gbilẹ̀ ṣe ni ṣòtì ẹ̀sìn kò lè rí ní ibikíbi nílé ayé ju eléyìí tí mo mú dání lọ àwọ̀ kìnìún ni wọ́n fi ṣe ṣòtì because kìnìún ní olórí gbogbo ẹranko tí kìnìún bá bú nígbó ti gbó ti jù ṣùgbọ́n kó máa pa lọ́lọ́ ni then ṣọ́ra àwọn irin tó wà lára ẹ̀ kì í ṣe irin lásán àwọn baba ńlá wa tí wọ́n ń ṣiṣẹ́ wà kùsà láyé ìgbà yẹn àwọn ni wọ́n wá idẹ yìí jáde idẹ yìí náà kò sí rẹ̀ lẹ́yìn eléyìí kò sí ìmí ṣòtì ẹ̀sìn bó ṣe wà yìí ó precious sí mi gan ìdí nìyẹn tí mo ṣe wọ wípé tí mo bá ní kí n lọ ra gold iléeṣẹ́ tó ti ṣe gold ó pọ̀ gan tí mo bá ní kí n ra diamond náà iléeṣẹ́ tó ti ṣe yẹn náà pọ̀ ṣùgbọ́n eléyìí nǹkan tó wó lè ra ni kò yẹ ó ṣe iyebíye sí mi ìdí nìyẹn tí mo ṣe ní kí n mú wá fún olólùfẹ́ mi. Nice one. No. Original is what away here. Me more to the fit to done. But this is the original. Ọ̀gá. Ọ̀gá original yẹn náà. Ẹ sún kò lẹ́gbẹ̀ẹ́. Ọ̀gá mi ní kẹ́ sún sẹ́yìn. Ọ̀gá ní kẹ́ sún sẹ́yìn. Ẹ sún. Oh, okay. Ọ̀rọ̀ yìí méjì ti wáyé mi báyìí. Aya gbọ́n. Ògúngbè náà gbọ́n. Ẹ̀yin méjèèjì. Ẹ fẹ́ máa mú mi ṣeré àbí? Mo ní kẹ́ mú nǹkan tí mo máa nífẹ̀ẹ́ sí wá fún mi. Ẹ wá lọ pamọ́ pọ̀. Ẹ fẹ́ máa play mi. Àbí? Okay o. Níwọ̀n ìgbà tí ẹ ò ti mú nǹkan tí mo fẹ́ wá fún mi. Láti òní lọ, mi ò fẹ́ rí ẹ̀yin méjèèjì wá lọ́wọ́. Ó yá, ìta. Ẹ wò kọ́gá mi tó wí ẹ̀yin méjèèjì ti gbọ́. Ṣó ti yín bẹ́yẹn ní sí ẹ gbogbo àpọ́nlé tí mo máa ń fún yín torí ọ̀gá mi ni mo ṣe ń fún yín lápọ́nlé. Ọ̀gá mi tí mo dẹ̀ nítorí ẹ̀ fún yín lápọ́nlé yẹn gangan ọ̀gá mi yẹn ló ti dọ̀tí yín ló ti yẹ̀yẹ́ yín yẹn. Ẹ jọ̀ọ́ má jẹ́ ńlá nígbà ẹ bọ́ síta ó lè misbehave ó lè ṣìwà ó lè ṣì ní ọ̀nà ẹjọ́ torí ọjọ́ ṣé ẹ ti parẹ́. Get out! Ìta! Ọ̀gá ṣé kí n lajú tí n bá lajú ẹni tí n bá bá díjú kò ríran ẹni bá rí màá nà díjú kò ríran ẹni bá rí màá nà. Kí làwọn bọ́ ìsìn fún mi? Jọ̀wọ́ má bínú pé mo dá dúró nǹkan tí mo torí ẹ̀ pé kò ń ṣe nípa nǹkan tó ṣẹlẹ̀ nínú ilé ìsìn o ìyẹn ò jẹ́ nǹkan sí mi but nǹkan jọ mí lójú tí ò yé mi jọ níbo ló ti rí kinní tó wà lọ́wọ́ ẹ̀. Ọwọ́ rẹ̀ question ibi tí mo ti rí kí ni ẹni ṣe pẹ̀lú ẹ̀. Mo mú nǹkan wá láti fún ọmọ tí mi love tí mo fẹ́ fẹ́ and now ó lọ ṣe ayédèrú ẹ̀ and you are asking me wípé bó mo ti rí. ẹ nọ o ètò àlọ́ mi ò kí n ṣe ayédèrú nínú ìtàn tí mo gbọ́ bó ṣe wà yìí kò síbi tẹ́tí lè ríra bó ṣe wà yìí inú ẹbí mi nìkan ṣe ló wà kò dẹ̀ sẹ́bí mi tó lè ní wọn. Please spare me the stories. Ẹbí ẹnìkan ló lè rí nǹkan tó wò lọ́wọ́ mi kò síbi kan tó ti lè ní gbogbo ayé afẹ́bí mi nìkan and my mother gave it to me. Jọ̀ọ́ má bínú ṣé mo lè rí mọ́mí ẹ̀yìn. Why tó ṣe fẹ́ rí màmí. No mo fẹ́ béèrè àwọn kankan lọ́wọ́ wọn nípa nǹkan tó wà lọ́wọ́ mi. Fẹ́ rí mọ́ mi. Ojú mi ò lè tàn mí jẹ. Jọ ọmọ mi
ìyáde má ṣe o. jọ ìyá ẹ̀ kọ́. mi gbọ́njú mọ́ màmí láti kékeré ni àti pínyà and mo dẹ̀ bá dádì sọ nígbà gbogbo pé kàn jẹ́ kí n mọ̀ wọ́n and wọ́n ní mo máa mọ̀ màmí títí tí wọ́n fi kú ni. ìyáde what is it? àbúrò ẹ̀ nìyí you know that mo pé méjì nìyí. ẹ má bínú ṣé ẹ̀yin ni àdùnní ni. èmi ni mo bí èmi ni. ẹ jẹ́ má bínú màá báwo mo ṣe fẹ́ gbàgbọ́ pé ẹ̀yin làdùnní tí dáàdì mi máa ń sọ. Ìbàdí ọmọ ńlá. Dáàdi omi lẹ́fẹ̀ẹ́ lọ fún lẹ́yìn ní kíyàwó yìí lọ bomi fún yín. Ẹ ṣe kàn sí. Bó tilẹ̀ kó kéré jù báyìí. Àlejò ó mọ̀ jẹ́. Ẹ ṣe dẹ̀ pẹ̀lẹ́. Ó gan tiẹ̀ ti ń jẹ́. Òkìkí Adé rẹ̀ sà. Òkìkí Adé. Òun kọ́ la ṣe ìkómọ rẹ̀ gbẹ̀yìn ní bí ọdún 3 sẹ́yìn. Bẹ́ẹ̀ni sà. Ọkùnrin ti dé. Ẹ dàgbà, ẹ dògbó. Yóò dáa fún yín. Ẹ ṣe sà. Àbúrò yín tiẹ̀ yarí ni. Wọ́n ní mo gbọ́dọ̀ dé ọ̀dọ̀ yín kí n tó fi abúlé lẹ̀. Olórí. Ṣé kábíyèsí lọ́hùn náà ni ó jẹ́ kó wá yọjú sẹ́bí mọ́? Ẹ wo dáàdi àfi kẹ́ ẹ má bínú. Ṣé mo gẹ́gẹ́ bí olórí àgbà? Àwọn náà ni wọ́n ń tọ́jú ìlú, náà ń tọ́jú ọba. Yóò dáa. Ọ̀dà kò burú. Ọlọ́run wò yìí. Mi ò gbọ́dọ̀ máa dé ọ̀dọ̀ yín ni. Ó láwọn ibì kan tèmi àti ẹ̀ náà ṣì gbọ́dọ̀ dé. Bóyá kẹ́ ẹ yọ̀ǹda wa sà. Ó ti o. Tí mo ti rò pé ẹ bá mi ṣeré dìrọ̀lẹ́ ní àyín. Pé ẹ wá fẹ́ mọ́ lọ. Ó dà kí mo wá fẹ́ fáwọn ọmọ mi báyìí o. Ẹ má ṣe yọnu sà. Jẹ́ ń ṣe yọnu. Kò burú. Wo ẹ lè mọ iyì rẹ̀ báyìí. Ọba ìlú èbó ni wọ́n ní kí n ṣe fún. Àmọ́ wọ́n ṣèmíì fún wọn tí ò ní jọrú eléyìí rárá. Torí bó ti wà yìí wọn ò lè rí irú rẹ̀ lóde àgbáyé. Mo pilẹ̀ ṣe ni. Wo awọ kìnìún mo fi ràn yìí. Ṣé wá rí idẹ tí ń bẹ ní àárín rẹ̀ káàkiri kò síbi tí wọ́n ti lè rí. Wọ́n fi dá àwọn ọmọ tèmi lọ́lá torí àwọn ọba lọ́la rẹ̀. Kọ́ tọ́jú rẹ̀ fún ọ dáadáa. Tọ́jú rẹ̀ fún ọ. Ẹ ṣé sà. Ẹ ṣé gan sà. Ẹ ṣé sà. Bí wọ́n bá dàgbà wọ́n mọ̀ fún ọ rẹ̀. Tó túmọ̀ sí pé kò sí irú ẹ̀mí. Ẹ lè rí. Ẹ ṣe àdúgbò náà. Yóò dá ẹ ṣe. Ọdún ayọ̀ tí mò ń retí. Ọmọ náà bàbá ẹ kó dé. Kí ni problem ẹ ná? O kó àwọn ọmọ orí adé tí ò gbọdọ̀ sùn tàwọ̀ káwọn ọmọ tèmi wá sínú ilé. Ẹjọ́ ẹ̀kọ́ rárá o, ẹjọ́ ẹ̀kọ́. Ẹ tí wọ́n fẹ́ ń lù tó ń dárin. Jọ tó bá dárin yẹn ta ló máa bá gbé. Ìgbà tẹ́ ilé ìfẹ́ mi mọ́, ibi tí mo bá ṣàwà làwọn ọmọ mi máa wà. Má bínú tí n bá jẹ́ ẹ̀gbọ́n ẹ, wà dé gbà kí n fẹ́ rẹ̀ àsìyàwó. Ìwọ tó lanu ẹ gbàgà tó ń sọ fáwọn tó ń pè mí ní àwọn ìrankíran, ó ń pe àwọn ẹbí tèmi. Ṣé bínú ló ń bí mi? Tínú bá dẹ̀ ń bí ọkọ̀ sí nǹkan tí yóò lè sọ. So tínú bá dẹ̀ ti bíyàn tí yàn bá ti ṣì sọ, ó dẹ̀ kí yàn tún ṣìwì. Tí yàn bá dẹ̀ ti ṣìwì kò yẹ láàrin àwọn èèyàn ló jẹ́ kán lé ẹ dànù. O ò lè kó àwọn ọmọ yẹn lọ o, ò lè kó wọn lọ ni mo sọ yẹn. Ọ̀rọ̀ ẹ ti yé mi. Ṣó ti yẹn sìn, ọ̀rọ̀ ẹ ti jọ́ tí mo ti fẹ́ ni mo mọ̀ pé mo ti ṣí ẹsẹ̀ gbé, mo ti ṣìyàwó fẹ́. Mi ò ní jojú mẹ́ran torí pé àjọ bí wọn ni. Màá mílẹ̀, jẹ́ kí n mílẹ̀ mọ́ yàn dá kan yòókù. Ó tiẹ̀ ti dá ìfún ìyá àti ẹniwọ lọ jájẹ kò sí wàhálà kò tí Ọlọ́run ò ní fìyà jẹ ṣó ti yẹ Ọlọ́run á bá mi dá ẹ sí ìwọ máa bọ̀. Kò sí wàhálà. Awọ ọ̀ṣọ́ náà rán ọmọ mi dà. Awọ ọ̀ṣọ́ náà ó wà nílé. Ok ṣé wọn kó àwọn ọmọ mi náà fún ní awọ ọ̀ṣọ́ náà yẹn
níbo ni àwọ̀ṣọ̀ náà wà. àwọ̀ṣọ̀ náà wà nulẹ̀. ṣé nulẹ̀ ló yẹ kí àwọ̀ṣọ̀ náà máa lọ mú fún mi. ìwọ náà nìṣó. ó yá ní ṣòkò lọ mú fún mi. àwọ̀ṣọ̀ ni wọ́n bá wọ̀ṣọ̀ náà sínú ilé. This is absurd. títóbi rí Olódùmarè ìwọ ló yẹ kí gbogbo ayé máa fi ọpẹ́ fún. Ọlọ́run dáadáa ló máa ń ṣe o kì í ṣàbúrò. Kẹ́mi yẹn ni pé Ọlọ́run ló fi ẹ ṣe sábàbí rẹ̀ láàárín ìwà àtàwọn ọmọ mi. Ẹ wo kìkì ẹni tí mo ti wá látijọ́ yìí. Ọlọ́run sọ pé rere wa tún kù. Màmá ẹ wo kò kí n ṣe ọgbọ́n orí mi ó ní mo ṣe sọ fún pé kán lọ mú nǹkan tí mo béèrè lọ́wọ́ wọn wá. nǹkan tó ṣẹlẹ̀ ni wípé ìfẹ́ àwọn méjèèjì ó ní kò jẹ́ kí ọkàn mi gbádùn nítorí ẹ̀ ni mo ṣe tọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run lọ. ẹ ṣe gbọ́n ní sáà ẹ kò ṣe olúwa tí wọ́n máa ṣàgbára lọ́tọ̀. Sà ṣebí nǹkan tẹ́sán sọ fún mi ni pé kò sí ọkọ mi náà àwọn méjèèjì. Sister Kemi, a jẹ́ wípé ẹ fọkàn sí gbogbo nǹkan tí mò ń bá yín sọ nílé nìyẹn. A fi wọ̀n mí wípé kò sí ọkọ yín nínú àwọn ìránṣẹ́ méjèèjì. Gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín, àwẹ̀ àti àdúrà tí mo yàn fún yín yẹn, àwọn sáàmù tí mo yàn fún yín yẹn, ẹ máa kà kẹ̀dẹ̀ máa gbàdúrà. Ó dá mi lójú wípé Ọlọ́run á túbọ̀ tàn mọ́lẹ̀ sí ohun tó fẹ́ ṣẹlẹ̀. Ẹ̀mí fi ń yé mi wípé Ọlọ́run fẹ́ lò yín láti tàn ìmọ́lẹ̀ sí ohun tó ń ṣẹlẹ̀ kan tí ò yé mi tí ò dẹ̀ yé yín. Ohun tí kẹsà ṣe ni pé ẹ tẹra mọ́ àdúrà. Àwẹ̀ tí mo dẹ̀ ní kẹbẹ̀rẹ̀ Ọlọ́run á ṣe ọ̀nà wa nílé. Àmín Jésù. You see this. Ǹjẹ́ ọmọ pé mi àti bọ́ọ̀yì a ṣe máa jà sí nǹkan yàtọ̀ sọ̀rọ̀ olóbìnrin? How would I know that he's my brother? Báwo ṣe máa ṣiṣẹ́ ní ṣẹ́ríṣẹ́ òkèké? Ìwọ ló lọ fi ṣe sábàbí oríire láàrin àwọn ọmọ mi o. Kí láti máa ṣe? Kí láti gbọ́ pé obìnrin kan ṣoṣo afẹ́kù afábù? Ó ti pẹ́ tí mi àti Òwìkí ti máa ń jà sẹ́kọ̀ọ́. Ilé ìta ń jà sí màá yọ̀ǹda kí Kẹ́misọ́lá àti Òkìkí máa fẹ́ràn wọn. Kẹ́mi, you can go ahead with my brother. Sorry, ẹ má ti sọ bẹ́ẹ̀. Ṣẹ̀rí Ọlọ́run ọba ni ó yẹ kí gbogbo wa máa jọ dúpẹ́ fún torí pé òun ló tún ara tuntun dá nínú ayé wa. Ìgbà míì tí èèyàn bá wà láyé yìí gbogbo nǹkan tí èèyàn bá ń ṣe láyé yìí ló yẹ kó máa fi tọlọ́run síwájú o torí pé ìgbà míì máa wà tó yẹ pé àwọn nǹkan tó máa ń wúyàn gbà mí kò kí wọn lẹ́dàá ẹ wo bí ojú ọ̀rọ̀ ṣe rí sí at the same time ṣẹ̀rí wọn ni tá a bá sọ̀kùsọ̀ jàǹgbà mi ara lẹ́ni ló ń bà èmi ti ro àìmọye aburú sí ẹ̀gbọ́n mi nígbà tí àṣìjọ máa ń léṣẹ́ mú káàkiri yẹn láì mọ̀ pé ẹ̀gbọ́n mi ni wọ́n mi ò ṣe wọ́n láì dá o mi ò padà ṣe nǹkan kan fún wọn ṣe ti gbọ́ ṣé wàá rí nípa títí ìyàwó tí àjọ ń sọ̀rọ̀ nípa èyí ẹ̀gbọ́n ẹ̀yin ni ẹ kọ́kọ́ kọ́nu ìfẹ́ sí arábìnrin ẹ wò bí ẹ máa ń kábò pẹ̀lú lérò Kẹ́mi má tó mi lọ máa rí mi gẹ́gẹ́ bí bàbá ọkọ ẹ̀ Ọlọ́run á dẹ̀ jẹ́ kí ó pẹ́ nínú ilé wa dáadáa wàá fi inú ṣoyún wàá fẹ́yìn gbọ́mọ. Àmín, àmín.
ẹ̀yà mo ti ka ìwé mo dẹ̀ rí pé o kọ nǹkan tó mú ọpọlọ wá gan-an ni mo wo gbogbo àgbékalẹ̀ tó wà nínú ìwé yìí inú èmi gan dùn gẹ́gẹ́ bí ọmọ Yorùbá o ṣe òkú iṣẹ́ ọpọlọ pàápàá ọ̀rọ̀ tó sọ pé ọ̀rọ̀ rẹ̀ sọ ń jọ́sí tó dàbí ìsọkúsọ òdodo ọ̀rọ̀ ni torí pé kò yẹ kó rí bẹ́ẹ̀ nígbà tí akẹ́kọ̀ọ́ bá ṣiṣẹ́ takuntakun tí wọ́n kọ project tí ìjọba wa àwọn ìgbìmọ̀lé ẹ̀kọ́ gíga káàkiri tí wọn ò ṣàmúlò rẹ̀ ṣó mọ̀ pé bí ìgbà pé èèyàn ń yín àgbàdo sẹ́yìn àpẹẹrẹ ni tí ò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká wo àwọn orílẹ̀-èdè káàkiri ẹ rí i pé àwọn orílẹ̀-èdè kan àwọn ló discover pé ó yẹ ká máa lo fóònù wọ́n kọ́ discover èyí tó ń lo síìmù kan ńgbà tó yá ó di síìmù méjì ńgbà tó yá wọ́n tún discover rẹ̀ pé ó yẹ kí fóònù kó tún ní tẹlifíṣàn nú kó ní torchlight báà náà bá ń ṣe bẹ́ẹ̀ ń bí a rí i pé orílẹ̀-èdè wa yìí yóò túbọ̀ dáa jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n mo kí ẹ kó o kú iṣẹ́ takuntakun ṣé bí eléyìí tó ṣàkọ yìí ṣá ṣé kò ní tako project rẹ. tí o bá ti disturb ẹ a jẹ́ pé mo kí ẹ kó o kú oríire congratulations lẹ́ẹ̀kan sí iṣẹ́ takuntakun tó ṣe. àtòrí nǹkan ṣe nǹkan lólúwa ọlọ́run ẹ̀jẹ̀ ní ọ̀rọ̀ rẹ̀ oníṣẹ́bàbí rẹ̀ máa lólúwa ọlọ́run ẹ̀jẹ̀ ní ọ̀rọ̀ rẹ̀. àbẹ̀rẹ̀ ohun rere tó sọnù ó wọlé wá mi rí wẹ́rẹ́ ohun rere tó sọnù lọ́wọ́ mi ó wọlé wá mi rí ẹ̀rọ ohun rere tó sọnù ó wọlé wá mi rí ọjọ́ ayọ̀ tí mò ń retí ó máa ti dé o ọjọ́ ayọ̀ mi ti dé o onísábàbí rẹ̀ máa níyẹn o olúwa àtòrí nǹkan ṣe nǹkan lọ lọ́hùn yéyé àtòrí nǹkan ṣe nǹkan lọ́lúwa ọlọ́run ẹ̀jẹ̀ ní ọ̀rọ̀ rẹ̀ onísábàbí ọlọ́run ẹ̀jẹ̀ ní ọ̀rọ̀ rẹ̀. ọ̀nà àrà ló ń gbà ṣiṣẹ́ o ọ̀nà rẹ̀ kò sẹ́ni tó yé. ọ̀nà àrà ló ń gbà ṣiṣẹ́ ló ń gbà ṣiṣẹ́ rẹ̀ o ọ̀nà rẹ̀ kò sẹ́ni tó yé. ọ̀nà rẹ̀ kò má sẹ́ni tó yé. sábàbí ni o máa ń fi gbogbo ìṣẹ̀lẹ̀ ṣe. ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ sábàbí. ọlọ́run